Ẹ káàbọ̀ sórí ìkànnì wẹ́ẹ́ fábalẹ̀ fún adára fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa. A ṣì máa play fún yín fídíò tí àwọn lẹ́gbẹ̀ẹ́ mi ẹni ló máa jáde tó tún pẹ́ pẹ̀gà sí tẹ́ bá gbà sí ní pẹrẹpẹ rẹ̀. Òun lẹ́ni yìí tún ní fídíò ẹ wò kí dẹ́ ló fà tẹ́ni bí tí àwọn àṣírí kàkàkà tó le tó báyìí gbogbo ẹ̀lẹ́ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa léni tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ sẹ̀dá ìkànnì wẹ́ẹ́ bá subscribe like comment kẹ́ share. Ẹlẹ́màá jẹ́ àǹfààní content yìí nígbàkúgbà lórí òkúta máa fi tẹ̀lé màá fi ṣùgbọ́n ìmọ̀ àti ogé mi sọ pé fídíò wọn àlẹ́ tẹ̀ máa play fi àtọ̀pọ̀lọpọ̀ evidence náà kó wá lẹ́kùnrẹ́rẹ́ ẹ wo fídíò náà rèé ẹ̀ka ṣùgbọ́n abẹ́ kó. Èèyàn àgbà àkọ́kọ́ kan sọ fún àwọn ọmọ náà pé àmì èkejì ni wípé ìlú yẹn kò ní rọgbọ. Àmì ẹ̀kẹta gbogbo àwọn tó lọ́wọ́ sí kí ẹni tí ò bá yẹ kó jẹ́ tábàbọ̀sọ pé gbogbo wọn pátá ní ọ̀fọ̀ àti ẹ̀sìn máa padà kẹ́yìn ẹ̀yẹ ní ti ọba Àwùjalẹ̀. Nọ́mbà 3 kí n tó sọ nọ́mbà 3 yìí. Mo fẹ́ sọ ìrírí àwọn olódodo. Ẹnikẹ́ni tó bá gbé òdodo dání, àwọn ọ̀kan méjì mẹ́ta tí ojú rẹ̀ lè rí. Èkíní tí a bá gbé òdodo dání, a máa ní ìkọ̀sílẹ̀ lọ́dọ̀ ayé, ìyẹn ni pé lọ́dọ̀ gbogbo ènìyàn. Èkejì tí a bá gbé òdodo dání àbí atajà òdodo, ebi, ìpọ́njú, àìní, ó máa odi yí wa ká àbí kó dájọ́ fún wa. Ẹ̀kẹta bí a bá gbé òdodo dání àbí atajà òdodo, ó ṣeé ṣe kí ọjọ́ wa kó má gùn. Ó ṣeé ṣe kí ọjọ́ ẹni bá gbé dání kó má gùn. Ìyẹn ni pé kí ikú ó má jìnnà sí. Ìyẹn fún àwọn tó bá gbé òdodo dání. That is why gbogbo ẹnikẹ́ni tó bá gbé òdodo dání kó máa retí pé kó máa ní ìgbàgbọ́ lórí ikú. Ó dẹ̀ ní ìgbàgbọ́ lórí ebi, ó dẹ̀ ní ìgbàgbọ́ lórí ìkọ̀sílẹ̀. Nọ́mbà 4, láti ìgbà inú àdúrà mi ni mo ti ń gbàdúrà lórí ọ̀rọ̀ Trump, ọba Amẹ́ríkà, nípa ìdààmú tó kó bá àwọn ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n ẹni tó ní ayé àtọ̀run fún mi ní ọ̀nà àbáyọ lórí ẹ̀. Wípé gbogbo àwọn ọmọ wa tó wà ní ìlú tó wà ní ilẹ̀ Amẹ́ríkà àti èmi náà níbí, kí gbogbo wa lọ wá àwòrán Trump, kí wọ́n wá àwòrán rẹ̀. Nígbà tá a bá wá àwòrán rẹ̀, kí wọ́n mú déètì ọjọ́ tí wọ́n ànáàsì ẹ̀ gẹ́gẹ́ bí president. Ó lè má bọ́ sí oṣù, kí wọ́n mú déètì yẹn. Àwọn tó bá jẹ́ kìrìsìtẹ́nì kí wọ́n lọ ra bíbélì, kí wọ́n fi àwòrán yẹn, kí wọ́n kọ sí ẹ̀yìn àwòrán yẹn déètì ọjọ́ tí wọ́n ànáàsì ẹ̀ as a president US. Kí wọ́n wá kí wọ́n kọ oṣù àti ọdún sí i. Lẹ́yìn tá a bá ṣe tán, kí wọ́n máa lo òru mẹ́ta àkọ́kọ́ ní January, òru mẹ́ta àkọ́kọ́ ní February, òru mẹ́ta àkọ́kọ́ ní March. Kí wọ́n máa nà sókè wípé ìjọba Trump kò gbọ́dọ̀ ní èmi lára o, tó bá ní gbogbo àwọn èèyàn lára, ó sì gbọ́dọ̀ ní àwọn èèyàn tèmi lára. Lábẹ́ bó ti wò rí, ìjọba rẹ̀ kò gbọ́dọ̀ dìpọ́ọ̀tù mi, torí ọkọ̀ ńlá kún sójú ọ̀run. Kó tó parí ìjọba rẹ̀, irú èèyàn tí ò tí ì kúrò nílùú yẹn rí ni ó kúrò nílùú yẹn tí a bá lọ múra. Wọ́n sọ eléyìí fún gbogbo àwa àyànfẹ́ ká lè lọ gbàdúrà. So ká gbàdúrà
a lè gbàdúrà pé kó kú àbí ìkankan ṣùgbọ́n ìkankan máa ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá ṣiṣẹ́ yìí. So torí orí afẹ́fẹ́ la wà. Ìyẹn tí àwọn ọmọ Ọlọ́run nílùú Amẹ́ríkà. Ìdí tí mi ò dẹ̀ ní fi máa sọ̀rọ̀ tán nìyí ṣe. Mo rí ara mi ní ojú ọ̀nà kan. Lójú ọ̀nà yẹn mo rí igi méjì ńlá tó dé ọ̀nà tí mi ò lè fò kọjá. Bí mi ò ti lè fò ibi yẹn, mo wá béèrè Olúwa bóun ni mo ti fẹ́ kọjá ní òjijì. Igi àkọ́kọ́ ó di ẹ̀sìn, ó di ilé ìjọ. Igi èkejì lójijì ó di àsíá orílẹ̀-èdè. Olúwa sọ wípé Násùrù ọmọ mi, orílẹ̀-èdè àti body of Christ, àwọn body of ìkà tá a pè ní body of Christ, wọ́n fẹ́ gbé ọ pamọ́ o, wọ́n dẹ̀ fẹ́ fi yà jẹ. Àwọn méjèèjì fẹ́ sọwọ́ papọ̀ lórí rẹ. Ìtumọ̀ igi ńlá méjì níwájú ìrìnàjò rẹ nìyẹn. Sọ láti àkókò lọ tí ó bá bá orílẹ̀-èdè sọ̀rọ̀, tí ó bá bá àgbáyé sọ̀rọ̀, tí ó lè bá body of Christ sọ̀rọ̀, fi ọgbọ́n pín ìgbà pọ̀. Thank you. Ní ìtẹ̀síwájú, àwọn àyànfẹ́ wọ́n bi mí léèrè ní ìbéèrè pé ṣé ó yẹ kí Kìrìsìtẹ́nì ó gbé kí wọ́n gbéra lọ ilé ẹjọ́. Number one, láti Genesis to Revelation, kò síbi tí ọmọ Ọlọ́run ti gbé, ojúlówó ọmọ Ọlọ́run ti gbé ẹnìkankan lọ ilé ẹjọ́ rí. Ṣùgbọ́n àwọn tó wà nínú ayé wọ́n máa gbé àwọn ọmọ Ọlọ́run lọ ilé ẹjọ́ tí àwọn ọmọ Ọlọ́run tẹ̀lé wọn ní abẹ́ bí ó ti kórí. But from Genesis to Revelation, a gbé àwọn Paul lọ ilé ẹjọ́, a gbé Jésù náà lọ, a gbé Pétérù lọ, a gbé Sédà Mẹ́sàkì lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So kò síbì kan tí ọmọ Ọlọ́run ti ń gbé ènìyàn lọ ilé ẹjọ́. Ní ìtẹ̀síwájú, ìdáhùn ìbéèrè pé ṣó yẹ kí ọmọ Ọlọ́run ó sá fún ogun àbí kó kígbe nígbà tí ogun bá wà. Number one, Bíbélì jẹ́ ká mọ̀ wípé igbe ó jẹ́ ìkan nínú àdìtú tí àwọn ọmọ Ọlọ́run lè fi lé ọ̀tá padà. That is, Bíbélì wípé ní ọjọ́ tí èmi bá kígbe ni àwọn ọ̀tá mi ló pẹ̀yìn dà. Ìtumọ̀ míì fún pé ní ìgbà tí Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí gbé ní ilẹ̀ Íjíbítì, ìgbé wọn dé ọ̀dọ̀ Ọlọ́run. Ní ẹ̀kẹta, ní ìgbà tí Ọlọ́run fẹ́ mú ìran wòlíì Èlíṣà ṣẹ, pé ní ìwòyí ọ̀la a ó ta ìyẹ̀fun, igbe, májẹ̀mú igbe ni Ọlọ́run fi lé àwọn Síríà láti tú Samaria nínú. Ní ìtẹ̀síwájú nípa ti igbe nìyẹn. Nínú ìwé Acts of Apostles, nígbà tí Paul há sí ọjọ́ tí wọ́n fẹ́ pa, Bíbélì sọ pé láàárín gbogbo ìgbìmọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fawọ́ rẹ̀ lọ́dún tí wọ́n fẹ́ fa ya mọ́ àwọn ìsọlọ́wọ́, Bíbélì ní ó kígbe sókè. Ó sọ pé Hébérù lòun o. Nínú ìgbé yẹn ni wọ́n fi tẹ́tí sí. Lẹ́yìn ìgbé tí Paul ké, ìgbìmọ̀ pín sí méjì. Nígbà tí ìgbìmọ̀ pín sí méjì tán, inú ìgbé tó ti sọ̀rọ̀ yẹn la fi yọ Paul nínú wàhálà yẹn. Nípa pé ṣé ó yẹ kí ọmọ Ọlọ́run ó máa sá fún ìgbà ogun. Ogun mẹ́ta ló wà. Number one, ogun tí tọ́mọ Ọlọ́run lè sá fún wa. Ogun tọ́mọ Ọlọ́run lè yẹra fún wa. Ogun tọ́mọ Ọlọ́run lè jà nípa tara wa. Bẹ́ẹ̀ ni ogun tí ọmọ Ọlọ́run
tí ò lè jà tó jẹ́ pé Ọlọ́run ni yóò bá jà wà. Kí ni ìdáhùn yìí ni pé Ọlọ́run fi ẹnikẹ́ni tó bá wá ìrànlọ́wọ́ lọ sí ilẹ̀ sí Íjíbítì ó fi gégùn. Ó fi gégùn pé ẹnikẹ́ni tó bá lọ ègbé ní fẹ́nikẹ́ni tó lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́. Ṣùgbọ́n ní ìgbà tí Ọlọ́run máa gbé àdìtú ẹ̀ jáde, Hérọ́ọ̀dù fẹ́ pa Jésù Kristi. Ọlọ́run gbé Jésù ọmọ rẹ̀, ó gbé sá fún Hérọ́ọ̀dù ènìyàn lásán, ó dẹ̀ gbé sá lọ fún ìlú ẹ̀kún tó jẹ́ Íjíbítì. Bákan náà nínú Kọ́ríńtì, Paul apọ́sù sọ wípé nígbà tí ọba Ágíà fẹ́ láti mú mi, ó ní inú agbà ni wọ́n fi sọ̀ mí kalẹ̀ lẹ́yìn odi ọ̀sẹ̀ tí mo fi sá tí mo bọ́mọ lọ́wọ́. Paul ò sọ pé áńgẹ́lì ló gbé òun, ó lóun sá mọ́ wọn lọ́wọ́ nígbà tá a fẹ́ láti mú òun. So tí Paul bá sá, tí Ọlọ́run gbé Jésù sá, tí Bíbélì lè sọ pé ṣáàṣánà fún ẹ̀mí rẹ, bí ọmọ Ọlọ́run bá sá fún ìkan ìgbé ayé ẹ̀ sì bá Bíbélì. That is another answer of our question. So kí tó sọ Olúwa mẹ́ta tó kù. Number one, eléyìí fún gbogbo àwọn ọmọ Ọlọ́run pátá pé ṣọ́ọ̀ṣì kan wà àbí ṣọ́ọ̀ṣì wà láti Genesis to Revelation. Kò síbi tí Bíbélì ti sọ pé ká lọ máa dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. Ohun tí Bíbélì pa láṣẹ fún wa ni pé ká jáde lọ ká lọ sọ ìhìnrere. Ìhìnrere sísọ, kíkéde ìhìnrere ló wà nínú Bíbélì. Kò síbi tí Bíbélì ti sọ pé ká lọ máa dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. 150 countries ní ṣọ́ọ̀ṣì wà. That is not a biblical. It's not really in anywhere in the scripture pé ká lọ máa dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ káàkiri. Bíbélì ò fìdí ẹ̀ múlẹ̀. Ìkan ṣoṣo tí Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ ni pé ó bí dandan fún wa láti jáde lọ sí gbogbo ayé ká lọ sọ ìhìnrere. And I thank God since 1993 I've been a Bible scholar tí mo ti ń ka Bíbélì tán since 1993. That will be 32 years ago now. So mi ò bá pàdé bẹ́ẹ̀. May the Lord help us. Ìyẹn nípa dídá church ilẹ̀. Finally, kí n tó parí ohùn Olúwa, kí n tó sọ ohùn Olúwa lẹ́yìn question yìí. Eléyìí ni pé nípa ìdámẹ́wàá, gbogbo ala ti ń gbọ́ ìdámẹ́wàá, àgbọ̀nsì ìdámẹ́wàá, ó kó tí Ọlọ́run bá ní fún wa lórí ọ̀fẹ́ láti ṣe. Àbí ìdámẹ́wàá tó bá ti jẹ́ mímọ́ ló darí wa. Ẹ jẹ́ kókó tá a bá fẹ́ ṣe ó jẹ́ mímọ́ ló darí wa. That is all. Eléyìí nípa ti ìlàkọjá mi, mo ń bẹ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run kárí ayé, mo sì ní ìlò àdúrà yín. Mo ní ìlò àdúrà yín gidi. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, a sì ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìbẹ̀rù. Gbogbo ìgbésẹ̀ ìjọba gbogbo ẹ̀dá ní ká máa gbé káwọn Ọlọ́run ká lọ gbé ìta bá pàdé ń bẹ̀. Ibì ní adé kò sí tó jọ bẹ́ẹ̀. Ohun tá a dẹ̀ sọ fún wa ni wípé kí a máa ṣe service ká máa gbọ́ ọlọ́pàá. Yàtọ̀ sí yẹn, mọ́tò tá a dẹ̀ ń gbé wá ká máa yá. Gbogbo mọ́tò tá a dẹ̀ ń gbé wá sí ṣọ́ọ̀ṣì kìí ní mọ́tò yẹn kìí ní nọ́mbà. Àwọn mọ́tò tó kìí ní nọ́mbà ni. So àrùn èyí tó kàn ní ká lọ wá CCTV. Ọlọ́run á dẹ̀ra wá lọ́wọ́. So fún àwọn ọmọ Ọlọ́run. Thank you. Eléyìí fún ohùn Olúwa síwájú sí. Eléyìí ṣe ohùn Olúwa sọ́rí. Bàbá Aláàfin Ọ̀yọ́ àti bàbá Ọọ̀ni of Ifẹ̀. Gbogbo wọn fún àwọn èèyàn ní táàtù
oyè jíjẹ ìyẹn gan ló wá jẹ́ àṣeyọrí ilẹ̀ Yorùbá fáwọn bàbá wa ńláńlá nílẹ̀ Yorùbá báyìí. Wọ́n fáwọn èèyàn ní oyè nígbà tí orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá wà nínú ewu ńlá. So mo ti ní mi ò ní sọ̀rọ̀ púpọ̀ mà á máa pàjọ́ ṣùgbọ́n nǹkan ìtìjú àti nǹkan ìbànújẹ́ ńlá ni. Bí àwọn bàbá bá gbọ́ mẹ́sẹ̀gì yìí kí wọ́n yí pa àkókò yìí ó kọjá àkókò tá a fẹ́ nìkan joyè ká máa tákù ara wọn. May the Lord help them. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ o. Ní eléyìí ní ìtẹ̀síwájú ẹ gbọ́ eléyìí ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo wà ní redemption camp bí mo ṣe gbàdúrà tán. Àdúrà tí mo dẹ̀ lọ gbà ń bẹ̀ ni pé Olúwa mo fẹ́ kó o bì ìjọba àwọn tó ń bọ orílẹ̀-èdè jẹ́ kó o bì ìjọba wọn ṣubú. Lẹ́yìn ìgbà tí mo dẹ̀ parí àdúrà ẹ tó láyé àtọ̀run sọ fún mi pé Násùrù ọmọ mi ìjọba ara rẹ ni ó bì ṣubú o ọ̀ọ́kẹ̀kẹ́ má gbọ́ àdúrà tó gbà. Olúwa kí ni ìdí tí ò ní fi gbọ́ àdúrà tí mo gbà? Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́ ẹ ti ń gbàdúrà, ọ̀pọ̀lọpọ̀ orí òkè, ọ̀pọ̀lọpọ̀ ìjọ ńláńlá àwọn bàbá àbá yín àtẹ̀yìn náà gbogbo yín. Owó àwọn tó ń bàlú jẹ́ lẹ fi kọ́ ilé fún mi, lẹ fi kọ́ ìjẹ fún mi. Ṣé kí n wó ìjọ yín gbogbo? Násùrù gbogbo yín pátá owó àwọn olóṣèlú yìí ọ̀nà lẹ fi jẹun lẹ fi mu lẹ fi àwọn bàbá rẹ gbogbo táwọn ṣe tó àwọn àdúrà rẹ ìbá ti gbà tipẹ́tipẹ́ àtàdúrà àwọn ọmọ Ọlọ́run ṣùgbọ́n ìrúbọ táwọn olóṣèlú àtàwọn tó ń borí orílẹ̀-èdè jẹ́ ti ṣe sí àwọn body of Christ. So àwọn bàbá àgbà yìí kò lè jẹ́ kí n gbọ́ ṣùgbọ́n lọ máa béèrè fún àánú kí o dẹ̀ máa san fáwọn ọmọ náà kí gbogbo wa máa béèrè fún àánú. Pé gbogbo ìrúbọ táwọn èèyàn ń ṣe lórílẹ̀-èdè yìí sílé Ọlọ́run kí ipá àdúrà má bàa ká wọn kọ́lọ́run káàánú àtòrò ọ̀fẹ́ yẹn kúrò kó fi òpin sí ìyàtọ̀ ìdẹ́wáyé. Thank you. Eléyìí kí gbogbo àwọn ọmọ ọlọ́gbọ́n mo rí ìkùkù ńlá láàárín òní ní 8th of December sí February ọjọ́ 7 sí ọjọ́ 9. Mo rí ìkùkù ńlá ó bo ìlú Èkó. Ẹ jẹ́ káwọn ọmọ Ọlọ́run gbàdúrà Ọlọ́run ní ìkùkù àbò okun tó lè fẹ́ ṣẹlẹ̀ Ọlọ́run mú kúrò. Ní eléyìí gbogbo àwọn tó yá lóòrùn tí wọ́n fi lónìí ṣe business tí wọ́n fi lónìí ṣòwò lọ́dọọdún Olúwa rán mi sí yín o. Ṣùgbọ́n yóò jẹ́ privacy kí àṣírí ẹ̀ kò ní jẹ́ public. Ọ̀ọ́kẹ̀ màá sọ màá gbàdúrà sí láti wọ ọ̀nà tí mo lè gbàgbégbá public sílẹ̀. Thank you. Ní gbogbo àwọn tó fi lóòrùn tí wọ́n fi ṣe business lọ́dọọdún tó dẹ̀ jẹ́ wípé kàkà kí èrè wá ìgbésè ló máa ń yọrí sí lọ́dọọdún. Ìyẹn fún ti àwọn tó fi lóòrùn ṣe ọdọọdún. Eléyìí ọba ní kí n tún sọ fún àwọn ọmọ Ọlọ́run pé kí ó tó di kí ọdún yìí ó tó parí kí àwọn ọmọ Ọlọ́run kárí ayé kí wọ́n máa lo 12 minutes oṣù méjìlá kí wọ́n máa lo 12 minutes lójoojúmọ́ láti máa béèrè fún àánú tí mo ní rí ọdún kọjá ní ayọ̀ àti àlàáfíà lórí ọmọ lórí aya kádẹ̀ yìn Ọlọ́run àwọn ọmọ ogun. That is fún eléyìí tó kẹ́yìn mo rí fìlà EFCC àti DSS aṣọ wọn ó ń fẹ́ káàkiri gbogbo Nàìjíríà. Ẹni tó ní ayé àtọ̀run sọ fún mi pé láti 2026 lọ pé
ìjọba orílẹ̀-èdè máa lo ohun ìjà tí wọ́n lò láti fẹ́ fi káńtà gbogbo àwọn tá a bá rí wípé ó fẹ́ work against wọn níjọba pé àwọn ni mo rí yẹn o aṣọ wọn àti fìlà wọn tó mo rí yẹn pé ìtumọ̀ ni pé ohun ìjà tíjọba fẹ́ lò wọ́n á dáadé lọ parọ́ mẹ́lòmíì wọ́n á rẹ̀ sẹ́lòmíì wọ́n á sọ tó ṣẹlẹ̀ sẹ́lòmíì wọ́n á sàgbẹ́nìyàn ká máa ṣe pé ohun ìjà tí ìjọba orílẹ̀-èdè tó fẹ́ lò nìyẹn o ní 2026 títí di 2027 bí election bá máa wá sáyé ọlọ́run dẹ̀ sọ fún mi pé kí n má ti sọ kankan nípa 2027 nípa election pé ìṣẹ̀lẹ̀ kan sì wà lójú ọ̀run tí gbogbo ayé máa mà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ni ọ̀rọ̀ ẹni tó bá máa di kò pé kò bá sọ fún mi èyí tó kù á máa gbọ́ síwájú sí kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ wọ́n dẹ̀ ń bẹ̀ gbogbo àwọn ọmọ ọlọ́run kí wọ́n gbàdúrà fún mi dáadáa. Finally, mo fẹ́ sọ nǹkan mẹ́ta tí ọlọ́run fún Jésù ní ohun gbogbo àwọn nǹkan mẹ́ta tí ọlọ́run ò fún Jésù ni mo fi parí ẹ̀. Kí ni nǹkan àkọ́kọ́ tí ọlọ́run ò fún Jésù bó ṣe fẹ́ràn rẹ̀ tó? Ọlọ́run fún Jésù ní ohun gbogbo ṣùgbọ́n kò fún un ní ọjọ́ tí Jésù kankan yóò padà wá. Kò fún ní ọjọ́ yẹn, kò fún. Àwọn ọmọ ẹlẹ́yìn béèrè pé ìgbà wo ló dé? Jésù sọ fún wa pé bàbá òun nìkan ṣoṣo ló mọ̀. Ọlọ́run ò fún ní àwọn àánú tí Ọlọ́run ò fún Jésù yẹn. Ọlọ́run ò fún ní àánú láti mọ ọjọ́ tí òun yóò padà wá gba ìjọba. Ó sàṣọ pé tí ẹ bá ti rí àwọn ọ̀ka ìkẹ́mà pé bíbọ̀ rẹ̀ súnmọ́ délé. Èkejì, àánú èkejì tọ́lọ́run ò fún Jésù. Nígbà tí ìyá Jacob àti Jòhánù lọ bá Jésù wípé kẹ́nìkan dòkó sápá ọ̀tún kẹ́nìkan dòkó. Dé Ọlọ́run ò fún Jésù láti mọ ẹni tí ó dòkó sápá ọ̀tún àti apá òsì òun. Ó sọ fún màmá pé ní ti dídókòó sápá ọ̀tún àtàpá òsì iṣẹ́ àtọlọ́run ló ń létò. Ohun ẹ̀kẹta kí Jésù tó lọ, Ọlọ́run ò fún Jésù ní àánú láti pa èṣù kó tó lọ. Bó tẹ̀ jẹ́ kó máa padà pa ṣùgbọ́n ó fi ilẹ̀ fún ìṣáká. Kí a tó lọ gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, gbogbo ìjọba tó wà lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n tí àdìtú rẹ̀ tí Ọlọ́run ò fún Jésù àbí tí a rí nínú Jésù àbí tá a rí nínú Jésù lábẹ́ bó tu òórí látòní lọ ìjọba wọn ò ní borí wa. Ẹ ṣàmì dáadáa, ẹ ṣe àmì dáadáa. Finally, àánú ayé àti ọ̀run. Kí la pè ní àánú ayé àti ọ̀run? Ẹ jẹ́ ká wo ìwé mímọ́. Kí la pè ní àánú ayé àti ọ̀run? Matthew 28:18. Matthew 28:18. Jésù wá ó sọ fún wa wípé gbogbo agbára ní ayé àti ọ̀run àti fún mi. Kí la pè ní àánú ayé àti ọ̀run? Àánú ayé àti ọ̀run ni àánú tí a rí gbà nínú Kristi láti borí ogun ayé, ọ̀rọ̀ àpáìdì, èṣù, ọ̀tá, àdìtú, ẹran ara, ẹ̀jẹ̀, ègún, ẹ̀san. Àánú tí ó jẹ́ pé inú Jésù gangan láti lè rí. Ẹ jẹ́ ká wo ìwé John 3:35. John 3:35. Bàbá fẹ́ ọmọ ó sì fi ohun gbogbo lé lọ́wọ́. Àánú bàbá fẹ́ ọmọ ó fọ gbogbo lé lọ́wọ́. Lórúkọ Jésù kí oòrùn ọ̀sẹ̀ yìí ó tó wọ̀ díẹ̀ tó kù nínú ọdún yìí. Àánú bàbá fẹ́ ọmọ ó fọ gbogbo lé lọ́wọ́. Olúwa yóò yọ̀ǹda fún wa. Ẹ jẹ́ ká wo òwe Philippians 2:9-10. Philippians 2:9-10.
Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún kí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù Kristi kí gbogbo eékún ó máa kúnlẹ̀, àti àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àtàwọn tí ń bẹ ní ilẹ̀ àyẹ̀yẹ̀ ayé àtàwọn tí ń bẹ ní àṣálẹ̀ ilẹ̀, ìyẹn ní abẹ́ ọ̀gbun. Àánú ayé àti ọ̀run, ó ní àánú àti ọ̀run àti ilẹ̀ àti ọ̀gbun, àánú gbogbo tí Ọlọ́run dá láyé àtọ̀run láti sojú rere sí wa, láti jẹ́ tiwa. Àánú láti ìran dé ìran, àánú tó jẹ́ pé nínú Kristi nìkan ni Kristi ló lórí àánú yẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ wà nínú rẹ̀ ni àánú yẹn tọ́ sí. Bí Olúwa ti wà láti àkókò yìí lọ, àánú wàá jọlá Jésù dé ìkórìtà tí ìran rẹ̀ mẹ́rin tí a máa fọlá rẹ̀ tọrọ. In the morning, early in the morning, I will rise and praise the Lord. Hallelujah. In the morning, early in the morning, I will rise and praise the Lord. In the morning, early in the morning, I will rise and praise the Lord.
Oníṣègùn, oníṣègùn ní bàbá. Oníṣègùn, oníṣègùn ní ọmọ. Oníṣègùn, èmi ìmọ̀. Oníṣègùn ní bàbá. Ọlọ́run ayérayé, ọba àwọn ọba. Òkè lẹ́yìn onígbàgbọ́, obìnrin tí yọjọ́ ẹbí po, ọba òbẹ́nìkan dàgbà gbogbo ilé lójú, ọlọ́run òní, ọlọ́run ọ̀nà, ọlọ́run ìbẹ̀rẹ̀ ìjọ àpọ́sù fi Kristi, májẹ̀mú kí ó gbé bàbá wa Mọ́sọ̀rí Mọ́ládé dìde, májẹ̀mú tó gbé bàbá wa àpọ́sù Ayọ̀ Babalọ́lá dìde, májẹ̀mú tó gbé bàbá wa Tímótì Olúwọlé Ọbádáre dìde. Májẹ̀mú tó gbé bàbá wa Pàájò Sáyà Kédayọ̀ mi dìde. Májẹ̀mú tó gbé bàbá wa Rúbẹ̀jọ́ dìde. Ìpè àwọn ẹni ìgbani ògo ni forúkọ rẹ ló kàn. Ògo ni forúkọ rẹ ló kàn. Ògo ni forúkọ rẹ. Ayérayé gba ọpẹ́ wa lára. Àáwọ̀ àgbáyé ẹ̀kẹfà rèé. Bàbá ọmọ ẹ̀mí mọ́ ọjọ́ kẹfà ló dá wa. Lórúkọ Jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ó dáwọ́ bí o fi wá jọba lórí gbogbo. Lórúkọ Jésù àánú bàbá fẹ́ ọmọ ó fọ gbogbo ilé lọ́wọ́ olùwàjájọ náà rẹ̀ láàárọ̀. Àti àwa àti àwọn ọmọ Ọlọ́run lórí afẹ́fẹ́ di àjọ náà rẹ̀ láàárọ̀. Ògo ni fún Jésù lókè ọ̀run. Adúpẹ́ pé ẹ ti gbọ́. Ògo máa ní fún Jésù lókè ọ̀run. Ní ìkáyè káyọ̀ látòrí ikú. Together we shall make eternity. Lórúkọ Jésù Kristi Olúwa. Náwó báyìí. Náwó ọ̀rẹ́ báyìí. Súnmọ́ iwájú náwó. Hallelujah. 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 Mo fẹ́ sọ nǹkan tí mi ò sọ rí láàárọ̀ yìí. Mo fẹ́ sọ nǹkan tí mi ò sọ rí tí mo sì fẹ́ kí ẹ kẹ́kọ̀ọ́ mọ̀ ọ́. Ní ọjọ́ kan, ẹ̀gbọ́n ní ọjọ́ kan, mo ti múra. Mo fẹ́ lọ ìsọjí. Mo ti múra. Mo fẹ́ wọ kóra. Kò ju bí ìṣẹ́jú 20 minutes. Mo ti múra. Lọ́wọ́ lọ́mọ. Mo bá gbọ́ Olúwa. Lọ. Bó ṣe múra. Lọ bá ìyàwó ẹ̀. Kó bá sùn. Wọ́n ti múra ṣọ́ọ̀ṣì. Kí lọ bá ìyàwó mi sùn. Ẹgbẹ́ ìsúnlẹ̀ bá gbàdúrà. Má tó bọ́ lẹ́ẹ̀kejì. Lọ bá ìyàwó rẹ̀ láti sùn. Nígbà tó di ẹ̀kẹta, má tó bọ́. Lọ bá ìyàwó rẹ̀ láti sùn. Ẹ̀gbọ́n fẹ́ mínísà. Bẹ́ẹ̀ni, tó bá fẹ́ jẹ́ kí n rí ọ. Tó bá fẹ́ rí mi o, inú ìpàdé lọ́sùn. Ẹ máa lọ, ẹ bá sọ kí n fẹ́ sọ. Ẹ bá tó tún ìwé rẹ̀. Ní ọjọ́ yẹn náà, Ọlọ́run wá fi Ọlọ́run fún ara rẹ̀ kalẹ̀ pátápátá. Nígbà tó Ọlọ́run wá kalẹ̀ tán, ní ọjọ́ yẹn, alágbára kan lórílẹ̀-èdè máa bẹ̀rù. Wọ́n á bẹ̀rẹ̀ sí torí gbogbo ìgbà tẹ́lẹ̀ máa lọ tán wọ́n sì ń ronú
pé kí ni nǹkan tó ṣẹlẹ̀. Àwọn àgbọ̀ yẹn sọ nǹkan fún ọ. Ọlọ́run tó ń ka òfin lé ọlọ́rọ̀, Ọlọ́run ènìyàn bí n bá dé pẹ̀lú àánú, ní ìrìn pẹ̀lú òfin, ní ìrìn pẹ̀lú èrò, ní ìrìn pẹ̀lú ètò ẹ̀sìn, ní ìrìn pẹ̀lú béèyàn ṣe rò. Èrò díẹ̀ nìyẹn.